nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mus'D. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Mus'D. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mus'D TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mus'D TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. والسلام على رسول الله على آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ṣé lárúbáwá ni wọ́n rán ànábì sí, wọ́n rán sáwọn ọ̀ràn míì yàtọ̀ sí lárúbáwá? ṣé wọ́n rán ànábì Muhammad sallam sí yorùbá, àwa yorùbá ṣe ń rán sí à? nípa àsìgbọ́yé tẹ́lómìí fẹ́ máa gbọ́yé òun ló fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀. ṣùgbọ́n àkọ́kọ́ tí ń kọ́kọ́ pé gbogbo aṣákèsì ni wípé kí ṣe gbogbo ẹ tí ń sọ̀rọ̀ nípa Islam ló mọ̀ nípa Islam. Ní fún everybody náà mọ̀ pé n tó yé òun ó lójú, kódà n tó yé gan tí ọ̀rọ̀ Islam yé gan yóò tó máa sọ pé àátọ̀ rẹ lómi tó mọ̀ jù mí lọ. So kẹ́nìkan á sọ pé tóun bá ti sọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mi lórí ẹ̀, ó tọ́ka sí pé kò jálá ìmọ̀ kan lásán, ó tó gọ̀ ọ̀gbọ́n, ó tó ń gọ̀ ọ̀gbọ́n. So ọlọ́gbọ́n òun náà ni ẹnikẹ́ni tó bá gbà yìí pé a lè rọ́rọ̀ míì lẹ́yìn ọ̀rọ̀ òun, àbí tó tiẹ̀ tó dáa ju tòun lọ, àbí òun lè ṣàṣìṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ẹlòmíì ni yóò correct nípa bẹ́ẹ̀. àwọn fásitì yìí sọ fún wa wípé wọ́n rán ànábì Muhammad salam sí gbogbo ayé. wọ́n rán sí Yorùbá, wọ́n rán sí American, wọ́n rán sí àwọn ará France, wọ́n rán sí gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ayé. Áfíríkà ni o, Asia ni o, America ni o, Europe ni o, gbogbo ẹ tí wọ́n ń bẹ láyé, kódà àti èèyàn àtàlìjànú nínú ara ànábì Muhammad sallallahu alaihi wasallam, gbogbo ẹ tí wọ́n ń bẹ nínú ilé ayé. ó sì yàtọ̀, ànábì Muhammad yàtọ̀ sí gbogbo àwọn òjíṣẹ́ yòókù. gbogbo òjíṣẹ́ yòókù àwọn aráàlú wọn ni wọ́n máa rán wọn sí. àmọ́ ànábì wọn ò rán sáráàlú ẹ̀ nìkan, gbogbo ayé ni wọ́n rán sí. báwo wá ni ẹnìkan tó káyà Quran lórí social media tó ní ọjọ́ òun lójú pé òun pé àṣẹ Al-Quran sọ wípé wà mọ́ inú sọ́tò Ibrahim ayẹlẹ́ kẹrin wípé wà má arsalna min rasuli illa bilisani qawmihi, wípé àwa Ọlọ́run a kì í rán òjíṣẹ́ kankan àyàfi pẹ̀lú ahọ́n àwọn èèyàn rẹ̀. nínú tá a ti sọ kọjá ni pé ahọ́n ló pe ó ní a kì í rán òjíṣẹ́ kankan, àwọn èèyàn rẹ̀ èdè tí wọ́n bá ń sọ lòun náà máa sọ. ẹ gbọ́ mi yé nìsín. àyà yẹn sọ pé kò sójíṣẹ́ tá a máa rán bẹ́ẹ̀ ànábì Muhammad salam àrán àyàfi pẹ̀lú ahọ́n àwọn alárúbáwá nìkan. ó sọ pé pẹ̀lú ahọ́n, àyà yẹn túmọ̀ sí pé ahọ́n àwọn alárúbáwá ni wọ́n fi rán ànábì. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ahọ́n àwọn Israẹli Hebrew wọ́n fi rán Jésù, wọ́n fi rán Mósè. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹni tó ka ìtumọ̀ rẹ̀ yẹn kò mọ̀. tí ẹnìkan bá sọ̀rọ̀ tá a fẹ́ túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ kò rújú pé tá a bá kọ́ bí ohun gẹ́gẹ́ léèrè pé kí ló mí pẹ̀lú tó sọ, tó wá sí pé tó ń sọ rè ń tó bá sọ òun, ń tó tàn bá sọ òun ó dáa ju tá a bá sọ pé ìtumọ̀ ń tọ́ sọ rè. bẹ́ẹ̀ nìkan sọ pé mú ṣẹ̀ṣẹ̀ dé kò tún jì sin lọ láàní. ní tí ń wí ni wípé òun ọ̀fẹ́ dé, àwa fẹ́ má bá a tú lọ́wọ́ ní rárá ẹ jẹ́ n tú fúnra mi. ní tí mo wíre o, ní tó tàn bá sọ pé n tó ń wíre, ẹ gbọ́ mi yé, ó kọ̀rẹ́ẹ̀tì ju tẹ́nìkẹ́ni bá sọ wípé n tó wíre lọ. so ìṣòro mẹ́ta lẹni tọ́lọ rè tú àyà yẹn ọmọ kékeré kan tí ò ní mà torí tó bá ní mà kò ní tú bá ń láéláé. ìṣòro mẹ́ta ló ní. ìṣòro alákọ̀ọ́kọ́
òun náà ni wípé làákàyè rẹ̀ kò gbé, torí tí làákàyè rẹ̀ bá gbé kò bá farabalẹ̀, kò bá gẹ́ẹ̀tì bí ọ̀rọ̀ yẹn ṣe ń bọ̀, kò bá ronú, kódà kò bá tiẹ̀ tó ní kó o béèrè, toró ní ọlọ́gbọ́n kì í fẹ́ kí wọ́n pè wọ́n lẹ́gọ̀, ó sì kéré nígbà tó ọlọ́gbọ́n sọ̀rọ̀ tẹ́ sọ pé gọ̀ ni, torí yóò ro wájú, yóò rẹ̀yìn, yóò rọ̀ tún, yóò rò sí kó tó gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀. Làákàyè yẹn tí n bá tú ọ̀rọ̀ nǹkan ẹ rí i pé làákàyè yẹn ni ò gbé. Number 2, ẹni tó sọ̀rọ̀ yẹn kò ká àyà mi, kò wú àyà mi, kò ojú àyà kẹ́pẹ́rẹ́ náà ló fi kíni ló fi sọ̀rọ̀. Number 3, ẹni yẹn wàá mọ bí èèyàn tí máa ń sọ̀rọ̀, torí ńgbà míì tí èèyàn bá sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀rọ̀ yẹn ìsáyàdà kan pín yẹlẹyẹlẹ, àdúgbò wọn bọ̀ sí gbọ́yé tó tá lè lọ sí ibòmíì. Nílẹ̀ Yorùbá wọ́n á máa kawọ́ àyà kan ọmọ túrú tó ń tú, kódà ó tọ́ka sí pé wọ́n gbọ́ òsínú Islam mọ́, ó tọ́ka sí pé ọ̀kan nù Ṣàngó tàbí Ògún lákàyé lọ́yẹ kọ́ ọmọ sí kíni kọ́ ọmọ tẹ̀lé. Àyà ò sì rí bẹ́ẹ̀. Kí wàá ní ìtumọ̀ àyà? Ìtumọ̀ àyà yìí ni wípé wa ma arsalna min rasulin, yálà wo aràn òjíṣẹ́ kan sílùú ẹ̀ àbí aràn sí gbogbo àwọn tó kọjá ìlú ẹ̀. Wa ma arsalna min rasulin, kò sígbà tá a máa ń rójíṣẹ́ tí wọ́n bá ti pè lójíṣẹ́ illa bilisani qawmihi, ahọ́n àwọn èèyàn rẹ̀ la fi máa ràn. Kí tọ́ka sí pé ànábì ahọ́n lárúbáwá la fi ràn, kò wá tọ́ka sí, àyà yóò tọ́ka sí pé àrán ságbàáyé, àrán sẹ́lòmí. Ní tí ń wí ni pé bá a fẹ́ ràn ságbàáyé gan, èdè aráàlú rẹ̀ ni wọ́n máa sí kíni ni wọ́n máa sọ. Ní ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn yé, ìtumọ̀ yẹn ni wípé wa ma arsalna min rasulin, àtòjíṣẹ́ ta rán tó yẹ wípé ìran rẹ̀ nìkan la rán sí, àtòjíṣẹ́ tó yẹ pé arán kì í sí ìran rẹ̀ nìkan la rán sí. Èyíkéyìí ìjọba tí ẹ̀kọ́ dójúṣẹ́ náà tá a bá fẹ́ rán àwọn ìlú tí ẹ bí sí tó yẹ pọ́dọ̀ wọn ni ló ti gbọ́dọ̀ kọjíṣẹ́, ahọ́n wọn ni wọ́n máa sọ. Yorùbá ń wòye ní tí àyà yẹn túmọ̀ sí gangan iná nìyẹn. Gẹ́gẹ́ bí tá a bá lọ wo tafsiru Zawkani, ibùdó tá a lọ wo gbogbo àwọn tafasiru yòókù, a bá lọ wo ọ̀rọ̀ tí bàbá wa Ibn Taymiyyah sọ lórí àyà yẹn, àyà yẹn kọ́ tọ́ka sí pé yálà òjíṣẹ́ àgbáyé la fẹ́ rán sí àbí ẹnu ìran rẹ̀ lásán la fẹ́ sí kíni la fẹ́ rán sí, tí ó bá máa ṣe èdè aráàlú ẹ̀ ni ó fi sọ̀rọ̀. That's number 1. Torí pé kìí ṣe táyàwó ni pé aràn òjíṣẹ́ àìkè rán òjíṣẹ́ kankan àyàfi sí kíni o aráàlú ẹ̀, ìsìtáyà àyọ̀ ń wé nù. Kápá bá sọ pé aráàlú ẹ̀ á ti mọ̀ pé kìkì àwọn ànábì tọ́lọ́run rán sílùú wọn nìkan lọ́lọ́run wí níbẹ̀. Ṣùgbọ́n tó sọ ni pé ahọ́n èèyàn tó bá dìde láàrin wọn, ahọ́n àwọn aráàlú tó bá dìde láàrin wọn ni wọ́n máa sọ. Àyà yẹn ò sọ̀rọ̀ pé bóyá aràn èèyàn ságbàáyé àbá aràn èèyàn ságbàáyé ní ti ẹni tí ó mọ̀ túmọ̀ rẹ̀ ń tú sí. Kò yẹ ṣe tí àyà ń sọ ń bẹ̀rù ó ní pé a kì í rójíṣẹ́ àyàfi sáwọn aráàlú ẹ̀. Èsì tí túmọ̀ sínú nítorí tó ń rò ní pé táyà sọ ni pé aráàlú ń kálukú là máa ń rán sí ẹgbọ́n mínísìn, àbí àwọn aráàlú àwọn èèyàn rẹ̀ nìkan là máa ń rán sí ara ò. Ní táyà yẹn wí ni wípé òjíṣẹ́ kó òjíṣẹ́ yálà aráàlú ẹ̀ nìkan la rán sí, bí àwọn Musa, Jésù, àwọn ànábì Ọlọ́run tó lọ sọ́ọ́lẹ́wò kankan, àbí àti ẹ̀ràn sáràlú ẹ̀ nìkan gbogbo èèyàn pátápátá la rán sí. Gbogbo ìgbà tí ó bá fèdè sọ̀rọ̀ èdè aráàlú ẹ̀ ni ó fi kíni ni ó fi sọ̀rọ̀. Tó bá jẹ́ pàgbáyé la bá wá rán sí, àwọn àgbáyé ohun tí wọ́n bá ti wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀, àwọn náà máa tú fáwọn aráàlú tiẹ̀ náà pẹ̀lú èdè wọn. Ntáyà yẹn túmọ̀ sí níbẹ̀ nù, ó jẹ́ kókó aláwọ̀kọ́ tó gbọ́dọ̀ kọ́ yé wa. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tí ó sọ yí pé àyà yìí ní tó túmọ̀ sí rè tó tọ̀hún sì sí, tó yẹ pé lóòótọ́ ń tọ̀ bá gbọ́ lọ́ngbọ́n kì í sí pọ́fẹ́ ṣàtakò lásán àbò onímọ̀. Ebi àyà náà ló kó ti tó fi sọ pé àṣewọ̀n èrò jíṣẹ́ kankan, àṣewọ̀n èrò jíṣẹ́ kankan àbáwọn aráàlú ẹ̀ nìkan. Ebí àyà lọ kàrí kápẹ́ lóòótọ́ àyà yẹn lọ fẹ́ tẹ̀lé tó máa gbọ́ irú àyà náà ló tún wá sọ̀rọ̀. Tó bá wo Suratu Ọlọ́run sọ àyà kan pé kúlí inni Suratul A'raf. Tó bá wo Suratul A'raf Ọlọ́run bá sọ wípé ya ayyuhan nas
qul ya ayyuhan nas Ànábì sọ fún pé èèyàn inni rasulullahi ilaykum jami'a gbogbo yín pátápátá ni lọ́lọ́run èmi jẹ́ òjíṣẹ́ Ọlọ́run sí gbogbo yín Ọlọ́run ní wa Ànábì sọ fún gbogbo àwọn èèyàn pé èmi ni òjíṣẹ́ Ọlọ́run sí gbogbo yín aya 158 bóyá ká wo aya yẹn wò Suratul A'raf aya 150 kíni so wọ́n tó kóòtù aya pé àìrán òjíṣẹ́ kan àfi sáwọn aráàlú ẹ̀ hàn dáa aya Quran tó ti sọ yí pé qul ya ayyuhan nas wa Ànábì sọ fún gbogbo àwọn pé ya ayyuhan nas àwọn èèyàn gbogbo èèyàn pátápátá tẹ̀ bẹ̀rù lé ayé inni rasulullahi ilaykum jami'a òjíṣẹ́ Ọlọ́run ni mi sí gbogbo yín tàbá tó wá lọ wo Suratul Furqan ayé aláwọ̀kọ́tà ọ̀kọ́kà ìbá àmọ́ kàwé tabaraka alladhi anzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira Ọlọ́run ní mímọ́ ni fún Ọlọ́run tó sọ Al-Qur'ani fún Ànábì Muhammad sallam kó lè bá lè fi bá gbogbo àgbàlá ayé alamina gbogbo àgbàlá ayé sọ̀rọ̀ kó lè bá fi bá gbogbo àgbàlá ayé sí kíni sọ̀rọ̀ kó lè kìlọ̀ fún wa n tó lè mú àwọn náà kó lè tọ́ wọn sọ́nà tó lè fi wà lìjánà Al-Qur'an náà ni tàbá tó wá wo Suratu Saba aya 28 Ọlọ́run ní wa ma arsalnaka illa kafatan linnas wọ́n Muhammad ààrùn sára aláwọ̀ nìkan gbogbo èèyàn kafatan linnas gbogbo èèyàn lárọ̀ sí kí lànà bí bashiran wa nadhiran kó lè wá dùn wọn nú pé tẹ bá tẹ̀lé mi tẹ́ gbà mí gbọ́ ẹ wà lìjánà kó sì kìlọ̀ fún tẹ́ bá gún rí tẹ́ lẹ́gbàgbọ́ ẹ wọ̀ ná walakin aksara an-nasi la ya'lamun ọkọ̀ yẹ pé múskílà àwọn èèyàn ní pé wọn ò mà náà lẹ̀ tí wọ́n mọ̀ yìí tó wá túmọ̀ sí ni wípé ẹni yòówù tí ọba gbọ́ ọ̀rọ̀ Ànábì Muhammad gẹ́gẹ́ bí àdíìsì kátà Ànábì sọ wípé bóyá Christian ni ọ ni àbọ̀ ọjẹ́ jù àbí ẹnikẹ́ni tó bá gbọ́ ọ̀rọ̀ ní Ànábì níbikíbi tó bá rí kọ wà gbàmì gbọ́ àyàfi tó yà jẹ́ pé náà jáàna mọ́ lè rẹ̀ àdíìsì Muslim títọ́ka sí pé gbogbo àgbàlá ayé ni wọ́n rán Ànábì wa Muhammad sí wọ́n rán sí Lárúbáwá nìkan àyà Kùránì tí ẹrù bẹ́ẹ̀ nìkan fi ń sira rẹ̀ lọ́yìn náà ń kọ ká gbogbo ẹ̀ ní o ṣe é mọ̀ yìí pé tí èèyàn bá ń kọ́ math tó bá kọ́ délẹ̀ nígbà míì subject tí wọ́n mú tí wọ́n ń kọ́ ọ lọ́wọ́ tó bá tí kọ́ dé àárín àbí parí ó lè tí ìfẹ́ bu rẹ̀ sọ̀rọ̀ ọkàn máa pè ọ́ lọ́dẹ ni bẹ́ẹ̀ náà lẹ́tọ́ kan mọ̀ àyà kan péré tó wà ní wọ́n ẹni ó sọ àyà tó sọ lọ́sọ̀ yòókù náà pé gbogbo àgbáyé wọ́n rán Ànábì sí bó wà ní ó ṣe lè jẹ́ gbogbo àgbáyé Ànábì ọ̀sálàm nínú tí kò ròjú òní wípé ń gbé pé ànílábá ló ti dìde àárín wọn náà ni ó ti kọ́kọ́ jíṣẹ́ ibi tó kọ́kọ́ ti dìde yẹn tí ṣe ilẹ̀ Lárúbáwá èdè wọn ní ń sọ lẹ́yìn náà ó sọ fún gbogbo àwọn sàhábà gbogbo àwọn tó gbàgbọ́ pé àgbáyé wọn rán wùn sí àwọn yẹn lọ́wọ́ á jíṣẹ́ fún gbogbo àgbáláyé àwọn míì wá látàwọn àlùmí fún láti Áfíríkà ń bè láti wá kéwú lọ́dọ̀ Ànábì gan Faris láti ọ̀dọ̀ àwọn Persian bè látàrin àwọn Rome àrí ọmọ Israẹli tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì tó wá béèrè Hebrew èdè wọn Ànábì sì jíṣẹ́ fún so ẹni tó bá ti wá fẹ́ mọ ntànàbì gbé dání wọ́n ti ẹ̀tọ́ tí wá bọ́ tú Kùránì sí gbogbo èdè tí ń bẹ lórí ilẹ̀ ayé gbogbo èdè tá bá ń sọ so in tí yóò wà nídìí ni pé ẹni tó bá ti wá gbọ́ yóò tó sì gbédè rẹ oní àwọn ajíṣẹ́ fún ọ ẹnikẹ́ni tí kò bá gbọ́rọ̀ Ànábì ẹnìkan kò bọ́ sọ̀rọ̀ Islam tó fi kú kò sẹ́nìkan tó lè sọ pé ọwọ́ náà o bẹ́ẹ̀ náà ni òṣèṣẹ́ nìkan tó lè sọ pé ọwọ́ àlìjẹ́ náà n tí ìdájọ́ ọ̀sẹ̀ yà ní wípé a sọ pé ń tàn ọwọ́ Ọlọ́run lọ̀rọ̀ rẹ̀ wà ẹni tó lè wọ náà lẹ́ni tó yẹ pé bóyá ní ìsìn ní ọ̀sẹ̀ dáyé àbí náà yá ló ń tọ̀ ń dáyé lẹ́yìn ìgbà tá a ti lọ tán àmọ́ ọwọ́ á gbọ́ lọ́dọ̀ anybody bóyá tápà ní ọ tápà ẹgbẹ́ rẹ̀ ṣe wá sí fún ọ pé ìlànà Islam lọ́nà ọjọ́ Yorùbá ẹgbẹ́ rẹ̀ ṣe ṣàlàyé fún ọ pé ìlànà Islam lọ́nà ọ̀wà àgbàgbọ́ ebó ti fọwọ́ rò nípa Ànábì ó ti sọ fún ọ nípa Islam tánàbí gbé dání ọ̀wà àgbàgbọ́ ìwọ nìkan ló lè wọná tó bá kú pẹ̀lú àìgbàgbọ́ ṣùgbọ́n ẹnìkan nílùú tiẹ̀ ó sì possible
tó bá tábà ti rí rú ẹnu kan wá gbọ́ nǹkan kan àti lórí íńtánẹ́ẹ̀tì o àti lórí rédíò kò rí Islam rárá kò rí gbọ́ aráàlú rẹ̀ kan ọ̀bá sọ àwọn ò lè sọ pé yọ̀wọ̀ náà a sì tún lè sọ pé yọ̀wọ̀ àlìjẹ́ náà kí ló kù ẹni ọ̀ràn òjíṣẹ́ sáwọn èèyàn tẹ́lẹ̀ pé òun náà ni ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ọdọ́dọ̀ ó ń tọ̀hún òun ló kù tá a sọ pé òun ni ó ṣe bọ́ bá ṣe wù ìtísẹ̀ rí aṣọ nìyẹn àmọ́ ní ayé tá a bọ́ sí kò sí bẹ́ẹ̀ yóò ṣe ní gbọ́rọ̀ ànábì bọ́ gbọ́ lọ́dún èèyàn gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti wá gbọ́ báyìí ọ̀daràn tó wọ́ Yorùbá Ọlọ́run rán ànábì Muhammad sí wọ̀nà gbogbo èèyàn ayé lọ́lọ́run rán sí náà ibi tọ́rọ̀ ti wá jẹyọ òun náà ní pé káwọn kan máa sọ pé ẹ̀sìn àjòjì náà lẹ̀sìn Islam tó bá jẹ́ pé nǹkan àjòjì tó ṣe aláǹfààní kò yẹ ká gbà ẹ sọ fáwọn ń tọ̀ nǹkan má gbọmọ tó mọ̀ ẹ sọ fáwọn ń tọ̀ nǹkan má lo handset mọ́ kán má wà sórí Facebook mọ́ a lè mọ̀ pé ọ̀rọ̀ ọpọlọ ni wọ́n ń sọ ó mọ̀ pé kèrè sọ̀rọ̀ ọpọlọ tẹ́nìkan bá ní wípé tá a lè ṣẹ̀sìn àjòjì ẹ̀sìn àjòjì bá jóríire fún wa nígbà mọ́tò ṣe aláǹfààní sáà sọ pé àwọn tí èsì àwọn tó kó alẹ́rú ló mú mọ́tò wá ìbá wọn kọ ẹlẹ́rú tí wọ́n fi pálọ̀kì sí ẹnu àwọn bàbá wa ọ̀yá gbàgàdà lọ́dọ̀ wọn ìgbà tí nǹkan tó dáa bẹ̀ lọ́dọ̀ wọn àgbà nǹkan tó dáa náà ní Islam oríire wa láyé àtàlìkì àmọ́ kéèyàn ò jẹ́ sí àwọn tí wọ́n sọ wípé ẹ̀gbọ́n mi nìsín èsì fáwọn tó sọ wípé ẹ̀sìn àjòjì lẹ̀sìn Islam kò yẹ káwọn ọgbà ẹ̀kẹta kí lẹ wá ní lọ́dọ̀ tẹ́ tó fi jọ yín lójú débi pé kẹ́ sọ pé ẹ̀ ní gba ẹ̀sìn àjòjì ẹ̀ pé gbogbo wa ẹjọ́ jẹ́ Yorùbá gbogbo wa Yorùbá jọ ni wá ìgbà táwa ìlàjú tí Ọlọ́run ní kọ́pọ̀lọ́wọ́ pé a rí níbi ẹ̀sìn tí ànábì Lárúbáwá tó wá ṣàlàyé aró orí ń bẹ̀ ọpọlọ wa tó sì pé gbé làákàyè wa tó dá gbé ọkàn wa tó clean ó gbé agbàgbọ́ àtẹ̀lé bí ìgbà tá a rí mọ́tò táwọn èèbò tó mú alẹ́rú tí wọ́n mú wá àmì àwọn tó wá kó alẹ́rú agùn torí ọpọlọ tí a sì kí ni ó pé sọpọlọ rẹ sì pé àbí ń tọ́sẹ̀rẹ̀ ní pé ọpọlọ rẹ pé àmọ́ ń torí ẹ̀gàn tí wọ́n ti wí fún ọ ṣèwádìí ẹ̀yin ẹlẹ́bọ ẹ lọ́ọ́ ṣèwádìí ní kí là ń ṣe nínú Islam kẹ́ wá gbé ìyẹ̀wò sí tiyín kí ló dé tí àwa tájọjọ Yorùbá yìí táwọn ò fi gbà pé ọmọ àlè làwa tá a bá ṣe ẹ̀sìn Yorùbá kí ló dé nítorí pé ẹ̀sìn tẹ́ ń sọ ìkọ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn Yorùbá tó bá jẹ́ ẹ̀sìn Yorùbá a jẹ́ pé lórí ibú Yorùbá ẹ̀sìn tó sọ ẹlòmíì di nínú àwọn tẹ́ ẹ pàtàn wọn tó sọ di ẹni tí ò lọ́mọ láyé látara yìí pé wọ́n nífá ní pé wọ́n fọmọ rẹ̀ kan ṣoṣo tó bí kí wọ́n fi rúbọ wọ́n fọmọ rúbọ tó kò sọ mọ́mọ́ orí lẹ́sìn ń sọ́dà ní àbólórí ìbúrú ẹ̀sìn tọ́jọ́ wípé tá a bá fẹ́ sọdún àwọn bí kírísẹ̀ gan sọdún àwọn adìẹ ọ̀tà ọ̀rọ̀ adìẹ làwọn fi sọdún ẹni tí ń ta adìẹ sórí rẹ̀ àbí lásìkò ọdún wọn inú gbogbo wọn ó sì máa dùn báwa mùsùlùmí á sọdún gbogbo Nàìjíríà ní ọ̀tà àtàdìẹ bẹ̀rẹ̀ ọ̀tà màálù ọ̀tà àgbò ọ̀tà àwọn yóò sì máa dunnú àmọ́ tẹ́yìn bá ń ṣe ti yín o lè wù pé o lè ṣe bí bàbá rẹ ẹ̀yin gan máa ń pa lówe pé ó rí rádàrà dábí ọmọ ẹ̀yìn eégún báwo lẹ ṣe rò bẹ́ẹ̀ wà tá a ní làákàyè àgìrì wọ́n ní èèyàn làwa ń tẹ̀lé èèyàn tọ́lọ́ ń tọ́ sọ́nà ni àwọn ẹ̀dá tọ́lọ́ ń dá náà ní àwọn òòṣà wọn òòṣà yín kò sí kan tó nítan rè kò sí kan tó látòbọ̀tán rè ẹni wọ́n bá tẹ̀lé àwọn òòṣà yín irú àtòbọ̀tán tó jẹ́ tiẹ̀ náà ni yóò jẹ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ bá mú oògùn lákàáyé ẹ lọ wọlé ni àbíkẹ́ ló di kankan bóyá ọ̀dà pátá lódò òkúta ẹ gbọ́ mínísìn ọ̀nà tẹ́sí gbà sin oògùn yín tí wọ́n bá bo èèyàn bẹ́ẹ̀ wọ́n tàn yóò kú dànù ni kí ló dé ẹ mú ajá ẹ gé orí rẹ̀ ẹ lè fi bọ́ àtòkù ajá àti gbogbo rẹ̀ àkó sídìí rẹ̀ ibẹ̀ ni ó rà sí tí ó bá rí nǹkan tí ó ṣe kíni tí ó jẹ́ ẹ gbọ́ mínísìn ṣé ìwọ náà o lè faramọ́ kán kó ku ẹran sọ́dọ̀ rẹ̀ àwọn òòṣà tẹ́ ń bọ
tẹ́ ẹ bá mu ọtí tẹ́ ẹ jù lẹ́nu báyìí gbúrúrúrú tẹ́ ẹ tú sí wọn lórí ṣé o lè gbà kẹ́ ọmọ rẹ ó turú ẹ̀ sí ọ lórí kó lóun ń ṣe ètùtù fún àbóhùn ṣàdúrà fún ọ ni ta ló lè gbà kó máa tu ọtí sí ọ lórí wèrè wọn tu ọtí sí lórí nǹkan ẹni tí ò dá wèrè náà ní tú ṣé àwọn tẹ́ ní káwọ̀ tẹ̀lé bí ìtàn tí yín náà tẹ́ ẹ̀ máa pa ẹni Ṣàngó ìbejì mu èkejì ẹni jẹ́ dàda jẹ́ ń tù Ṣàngó ni ọ̀jẹ̀ ń tù Ṣàngó mu tí yó ọba báyà rẹ̀ sùn lẹ́ẹ̀mẹ́ta ìgbà tí ojú rẹ̀ là tó rí pé òun báyà òun sùn lẹ́ẹ̀mẹ́ta ọlọ pokùnso ṣé èèyàn tó ṣe kọ́sì lẹ́yìn tí ó báyà rẹ̀ sùn lẹ́ẹ̀mẹ́ta tó wá tún wá lọ pokùnso káàárọ̀ wá pokùnso tó bá ti ń bínú ẹbùṣe ẹ tún ní àwọn ìyàwó rẹ̀ tẹ́ tún ní a máa bọ Ọya ẹni a máa bọ Ọ̀ṣun ẹni a máa bọ àti kí ni ọba Ọya Ọ̀ṣun àtọba ẹlẹ́gbogbo ìyàwó Ṣàngó ni ẹ wá ní àwọn mẹ́rẹ̀ẹ̀ta dòdò ká máa bọ̀ wọn ṣé nǹkan rí ní kí ẹ máa dòdò àwọn ajẹ́ ní odò àbẹ́jáníá ṣé ẹja làwọn ní àbálákan tẹ́ẹ̀ fi ní a máa bọ àwọn tó dòdò tó di odò ẹ tún wá bù sí ẹ tún wá dúró jẹ́ ẹ wá ní wípé Ọ̀ṣun o ń bò fi wà ní ọkọ kọ̀rọ̀ mọ́ bí òòṣà sì ní ọkọ rẹ̀ òòṣà tí ò lè fúnyàwó lóyún àti ìyàwó gangan fúnra rẹ̀ tí òǹgò ò lè pèsè ọmọ fúnra rẹ̀ ẹ wá ní lẹ́yìn ìgbà tó dòdò lọ́wọ́ sọ wípé ẹnikẹ́ni tó wá fẹ́ máa nídìí ọmọ kọ́mọ wá báwọn ẹ dákun sí gbogbo àwọn ìyún ó ṣe sọ lágbàáyé pàṣà wa nù wótòwótò yìí tó ṣe máa tẹ̀lé táàlàrí kọ́sì rere ṣé Ifá ti ń pé kí ń dábàá pé kí wọ́n lọ pààyàn àbí báyìí mẹ́yẹ̀ tán yín ló kún fún pé Ifá lọ dáa ẹni Ifá o oní máa ń mú ọba gbogbo ọba tí wọ́n mú ní ìṣèjọba ní mú Ifá ò sì rí ẹ̀kẹ́ tí ó ṣe síjọba Ifá ò rí ẹ̀kẹ́ tí ó ṣe Ifá lẹ̀ ni tó bá yẹ pé Ifá bá tó ẹni téèyàn máa ń sìn kí lẹ́jọ́ fojú ìjọba rí èlàbí today wọ́n yan ọba dọ̀túnlá wọ́n ti gba ọba kúrò lọ́wọ́ kíni kúrò lọ́wọ́ Ifá ọba Olúwo Ifá kọ́ ló mú Ọọ̀ni tí mẹ́mẹ́ yìí Ọọ̀ni yìí àwọn oríṣiríṣi àwọn èèyàn ní àràn lọ tó fi débi ó dé kèsì Ifá ló mú gbogbo tẹ́ ẹ̀sọ́ ìpáhátá ní ọkọ̀ rẹ̀ tí kò bá làákàyè mú àwọn ọmọ kan tó bá gbọ́n tó bá ní làákàyè nínú àwọn ọmọ tẹ́ ẹ bí kò ní tẹ̀lé láíláí mú àmọ́ wọ́ ọ̀nà káàkiri ìgbà táwa wá ní làákàyè làwa rí Islam látẹ̀lé so nípa bẹ́ẹ̀ n tá à ń sọ ni wípé ẹ̀sìn ẹbọ kìí ṣẹ̀sìn Yorùbá tó bá jẹ́ ẹ̀sìn Yorùbá kò bá jẹ́ ẹ̀sìn bàbá tẹ́ ẹ lọ́sẹ̀ wálẹ̀ ẹ̀ tẹ́ ẹ lọ́sẹ̀ wálẹ̀ náà l'Oòduà ọmọ rẹ̀ ní Ògún ọmọ rẹ̀ lọ́ba ọmọ rẹ̀ l'Ọ̀ṣun ọmọ rẹ̀ ní Ṣàngó gbogbo wọn pátápátá ọmọ ṣé wàá máa bọ ọmọ rẹ̀ ni àwọn ọmọ tẹ́ ẹ tó wá wí rè pátá ni wọ́n so nípa bẹ́ẹ̀ ẹ kì í ṣe ẹni tó lè tọ́ wa sọ́nà torí pòtòpòtò tẹ́ ń sọ ọ̀rọ̀ ọ̀hún àti tẹ̀lé kì í ṣe pé wọ́n ń bu yín o àmọ́ òdodo ọ̀rọ̀ bí ègbú ni ṣe máa jọ ni o tí wọ́n máa ń jáàyàn lórí téèyàn ń ṣe tí ń sọ tí ọ̀dà yóò rí àbẹ̀pẹ̀ ń bú yàn nítorí tẹ́tẹ́ fi ń rí sí èébú ni wípé kò sí ọba láàká ìmú ni ẹ̀sìn ta wá ọba láàká ìmú èyí tá a fẹ́ ṣàlàyé lónìí náà òun náà ni ọ̀rọ̀ àyà Kùránì kò sí wọ́n rán ànábì sí gbogbo àgbàlá ayé ẹ̀yin náà wo structure ìbádà wọ́n ní everybody tó dé tó fi jéde lárúbáwá nìkan ni wọ́n lò ní pé tó bá jẹ́ pé gbogbo èdè pátápátá tí ń bẹ lórí ayé ni wọ́n fi rán òjíṣẹ́ ìyapa torí àwọn èdè yìí ó jẹ́ kó kálukú ìran yòókù kó yapa síra wọn kápẹ́ èdè kan bá ní gbogbo wa bá ń sọ lórí ayé ẹyọ kan gbogbo ọmọ kíni láàmà jẹ́ so nígbà tó Ọlọ́run wá fẹ́ unite wa Ọlọ́run gbọ́dọ̀ pick èdè kan tí ó fi ṣe kíni o tí ó fi unite wa so ó wà logical ó wà philosophical so kìí ṣe nǹkan tó rújú wípé Ọlọ́run pick èdè lárúbáwá ó wá ní kànáàbí òfin ṣe wá sí fáwọn tó dìde láàrin wọn táwọn yẹn bá ti wá gbàgbọ́ yé tán kán á spread yẹ sọ́dọ̀ àwọn tí wọn ò sí kíni tí wọn ò gbédè yẹn kó o tún fún ẹ lédè wọn kọ̀dẹ̀ sẹ́nìkan tí ò ní ẹni tí ó bá túmọ̀ Islam
atọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá kó jẹ́ pé ọ̀rọ̀ tá a sọ yìí kó jẹ́ ìtọ́sọ́nà fún ẹni gbogbo ẹni tó bá gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ala al-mursalin alhamdulillahi rabbil alamin.